ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn kó wọlé, ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn tani, ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn kó wọlé, ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn tani. Mo kí gbogbo ẹ̀yin tí à ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí, wọ́n ní bí ọmọdé bá júbà fọ́ngbà ó di dandan kí ìbà ó ṣẹ. Olóhùn yẹ o, Kọ́ládé Àlàbí ló wọlé, ó máa yá o, ó máa yá. Wọ́n ní ìbà ló yagbe nílé aró, ìbà ló yàlùkò nílé oṣù, náà ló tún yọ lékelèké nílé ẹfun. Olóhùn yẹ o, Kọ́ládé Àlàbí ló wọlé, ó wù mí o, ó wù mí o, ó wù mí o, àṣà wa ó wù mí. Ọmọ Lúkà, mo ti júbà ẹ̀yin tó láyé, mo júbà ẹ̀yin àgbààgbà tí ń bẹ lórí ilẹ̀, ẹ̀jẹ̀ ojú mi ń ṣe lónìí. Ó wù mí o, ó wù mí sọ, ó wù mí o, èdè wa, ó wù mí o, ó wù mí sọ. Jẹ́ kí n máa fi àsìkò yìí kí yín wípé ẹ kábọ̀ sí orí ìkànnì Daily African TV, níbi tí a ti ń mú onírúurú àwọn ohun tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín, bóyá bíi pé kí a ṣe àwọn onírúurú àwọn ọbẹ̀ àti àwọn oúnjẹ tí ìran Yorùbá ní. Bákan náà la tún máa ń lọ sí àwọn ibi àpèwáwò lóríṣiríṣi tí àwọn olóyìnbó ń pè ní tourist attractions. A tún máa ń lọ èyí tó wá parí ẹ̀ ní àwọn ìwé literature Yorùbá, àwọn ìwé àkàgbádùn tí ènìyàn ń kà sí etí ìgbọ́ gbogbo yín. Ẹ má gbàgbé pé ìwé Ògbójú Ọdẹ nínú igbó irúnmọlẹ̀ òun ni à ń kà lọ. Mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹni ń bẹ o, Adélẹ́yìn bá wọn ní, ẹ̀yọ̀ ló lè kó, ọdọọdún máa ní o, bẹ́ẹ̀ bá dé Ẹ̀gbá o. tó Yorùbá ní bíṣọ̀bù apẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́, ẹja kan lu agbami ètò fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ì bá wa subscribe sí YouTube wa àti Facebook wa, ẹ bá wa fọwọ́ sí ní @Omoluka Great TV ní YouTube. Bákan náà ní Facebook a wà ní Daily African TV àti Daily African YouTube channel wa, ẹ bá wa subscribe sí gbogbo ẹ̀. Ó yá, ẹ jẹ́ ká lọ sórí ètò. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi tí ẹ ń lọ sí òkè láńgbòdo, ẹ ṣe ọkàn yín gírì kí ẹ sì ṣe bí alágbára. Ògo wo ni ó wà fún ẹni tí ń ṣe afẹ́ káàkiri inú ayé tí kò sì ṣe ìlú rẹ̀ ní oore ọlọ́kan? Iyì wo ni ó wà fún ọ̀lẹ ènìyàn tí ó tọ́ sí akọni ọkùnrin? Mo fẹ́ kí ẹ mọ̀ pé àtàrí ọ̀lẹ kò tó èèkàn alágbára. Bí fàárí rẹ bá dúró ní ìṣẹ́jú kan, ìṣẹ́jú kejì ni àṣírí rẹ yóò tú. Èéhà ti rí tí ẹ̀yin fífọ ojú ro. Sódéèkẹ́ ṣe tirẹ̀ láàrin Ẹ̀gbá, ó bá tirẹ̀ lọ. Ògèdèǹgbé ṣe tirẹ̀ láàrin Ìjẹ̀ṣà, ó bá tirẹ̀ lọ. Ògúnmọ́lá ṣe tirẹ̀ láàrin Yorùbá, ó bá tirẹ̀ lọ. Ǹjẹ́ mo bi yín, a ó ṣe tiwa tàbí a kò ní ṣe tiwa? Ọ̀nà tí Ìmọ́dòye fi sọ̀rọ̀ yìí dára púpọ̀, ó sì wú wa lórí ní ọkàn. Gbogbo wa fi ohùn kan wí pé a ó ṣe tiwa. Ó yá, ẹ jẹ́ kí a lọ. Bẹ́ẹ̀ ni a kọ orí sí ọ̀nà, gbogbo ènìyàn sì wọ́ tẹ̀lé wa, wọ́n sì wá débodè kí wọ́n tó fi ẹkún padà, kí wọ́n tó lọ sí ilé. Lẹ́yìn ìgbà tí gbogbo wọn padà tán, ọkùnrin arúgbó kan tẹ̀lé wa. Nígbà tí ó sì rìn díẹ̀ tí ó mọ̀ pé gbogbo ènìyàn ti padà tán, ó dá wa dúró, ó sì bá wa sọ̀rọ̀ báyìí pé, ẹ̀yin ọmọkùnrin, lílọ ni ẹ̀ ń lọ yìí, ẹ máa ṣọ́ra nípa ìjà, ẹ má sì ṣe kórìíra ara yín. Ọwọ́ méjì ní gbé ẹrù dé orí, ọmọ ìka ọwọ́ márùn-ún ní sì gbé oúnjẹ dé ẹnu. Ẹ fi ìmọ̀ yín ṣọ̀kan. Láti òní lọ, ẹ má ṣe rántí ilé mọ́. Ibi tí ọ̀nà bá kọjú sí ni ẹsẹ̀ ń tọ̀, ibi tí ẹ bá ń lọ ni kí ẹ fojú sí. Bí àwọn ẹranko búburú bá bá yín jà, ẹ bá wọn jà. Bí àwọn ẹ̀mí búburú bá yọ yín lẹ́nu, ẹ yọ wọn lẹ́nu. Bí ó bá sì kù ẹ̀yin nìkan, kí ẹ tún èrò ara yín pa. Bí ẹ bá gbọ́ ọ̀rọ̀ mi wọ̀nyí, yóò dára fún yín.
ṣùgbọ́n bí ẹ kọ̀ wọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí yóò wí pé ọkùnrin arúgbó náà sọ bẹ́ẹ̀ fún wa. Nígbà tí ó wí báyìí tán ó fi omijé padà lẹ́yìn wa ó bá ilé rẹ̀ lọ. N kò ní lè sọ ohun tí ojú wa kàn kí a tó la igbó irúnmọlẹ̀ kọjá tán. Bí mo bá rí àyè n ó máa sọ èyí nì ní ọjọ́ mìíràn, ṣùgbọ́n n kò ní ṣàìfi ẹnu bà ti ọba ìlú kan tí ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ rẹ̀ fún yín lánàá pé mo bá pàdé ní ìgbà èkejì mi nínú igbó irúnmọlẹ̀. Mo ti sọ yí pé mo pa ẹkùn olójú kan nígbà tí a ń lọ sí òkè láńgbòdo yìí. A tún dé ìlú náà, ọba náà sì ṣe ìtọ́jú wa púpọ̀, ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ, ó sì pèsè fún wa fún ìrìn àjò wa. Òun náà ló sì jẹ́ kí n mọ̀ pé ajá òun ìjélò tí wọ́n sọ pé mo jí kò kú. Àwọn ọ̀tá mi ni wọ́n gbé pamọ́ kí wọ́n bá lè rí àyè mú mi. Lẹ́yìn ìgbà tí a kúrò nínú igbó irúnmọlẹ̀ tán tí a fi orí lé òkè láńgbòdo, ohun abàmì kan ṣẹlẹ̀ sí wa. Báyìí ni ṣe ni adédé rí tí igbó yí wa po tí a kò sì rí ojú ọ̀nà mọ́. A kò lè yà sí ọ̀tún, a kò lè yà sí òsì, a kò lè lọ sí iwájú, a kò sì lè padà sẹ́yìn. Igbó náà dí, ó sì dàbí ọgbà yí wa po. N kò rò pé èkúté pàápàá lè rí ibikíbi gbà kọjá níbẹ̀. A gbìyànjú kí a gé àwọn igi wọ̀nyí, ṣùgbọ́n bí a ti ń gé wọn ni wọ́n tún sọ dí. Nígbà tí ó pẹ́, a fi ara wa sílẹ̀ fún ikú. A wí pé èyí tí ó bá lè dé kí ó dé. Ṣùgbọ́n nígbà tí ó di ojú alẹ́ ọjọ́ kẹta tí a ti dé ojú kan yìí ni a ṣe àkíyèsí tí àwọn ẹyẹ ńlá méjì dé tí wọ́n bà lé orí igi lẹ́bàá ọ̀dọ̀ wa. Bí kàkó sì ti gbé ìbọn kí òun bá pa wọ́n ni elégbèdè ọdẹ ju ọwọ́ sí i kí ó dáwọ́ dúró. Nígbà tí ó sì pẹ́ díẹ̀ tí a rí tí elégbèdè ọdẹ pàápàá yìnbọn sí ọ̀kan nínú wọn tí ó pa á. N kò fẹ́ kí ẹ gbàgbé pé òun gbọ́ èdè ẹyẹ. Àṣé ọ̀rọ̀ tí àwọn ẹyẹ náà ń sọ ni ó ń gbọ́ nígbà tí ó fi ju ọwọ́ sí kàkó kí ó dá ọwọ́ dúró. Ọ̀kan nínú àwọn ẹyẹ náà, èyí tí òun pàápàá wá pa níkẹyìn ni, ń sọ fún èkejì rẹ̀ pé kàkó ni ó kó ìyọnu bá wa nítorí obìnrin aláìṣẹ̀ tí ó pa ní igbó ńlá ní ìjèlò tí ó sì ké igbe rẹ̀ lọ sí ọ̀run. Ẹyẹ náà sì sọ pẹ̀lú pé bí kò bá jẹ́ pé a bá pa òun tí a fi òun rúbọ láti fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ burúkú tí kàkó ṣẹ̀ nì, inú Ọlọ́run kò ní dùn sí wa, kò sì ní lè yọ wá kúrò nínú ibi àhámọ́ yìí láéláé. Èyí náà ni ó mú kí elégbèdè ọdẹ pa á. Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wa, a mú ẹyẹ yìí, a la inú rẹ̀, a bu epo sí i, a sì gbé e sínú àpáàdì kékeré kan. Báyìí a gbé e lọ sí ìdí igi ńlá kan tí ń bẹ lẹ́bàá ọ̀dọ̀ wa. Inú Ọlọ́run dùn pé a ronúpìwàdà, kì í ṣe nítorí ẹbọ tí a rú, ṣùgbọ́n nítorí a mọ̀ pé ìbá ṣe pé a ní òye jù bẹ́ẹ̀ lọ ni àbá sin òun ní ọ̀nà tí ó dára ju èyí nì lọ. Kò pẹ́ lẹ́yìn èyí, nígbà tí èrò kan dédé sọ sí mi nínú, mo rántí obìnrin tí ó yọ mí nínú ìtìmọ́lé àgbákò ní ìjèlò. Mo sì mú tùràrí nínú àpò mi, mo dá iná, mo sì bẹ̀rẹ̀ sí ní jó. Mo pè é kí ó ti ilẹ̀ jáde, mo ń pa ìtú ọdẹ. Láìpẹ́ ó yọ láti inú ilẹ̀ lọ́kànkan. Mo sì wí fún àwọn ẹgbẹ́ mi báyìí pé wò ó, obìnrin tí ó yọ mí nínú ìtìmọ́lé àgbákò ló ń bọ̀ ni. Ìrànlọ́wọ́ ni orúkọ rẹ̀ ń jẹ́. Nígbà tí òun náà sì súnmọ́ mi, ó ní àkàrà oògùn. Èmi nìyí, èéṣe tí wọ́n fi pè mí? Èmi náà sì kó ẹjọ́ bá ilẹ̀. Mo rò fún un bí ìyọnu ńlá ti dé bá wa tí a wá ọ̀nà títí tí a kò lè yọ jáde níbi tí a wà fún odindi ọjọ́ mẹ́ta, àti bí elégbèdè ọdẹ ti gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹyẹ méjì kan ń sọ tí a sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, àti pé nítorí èyí náà ni mo ṣe pè é ti ilẹ̀ jáde kí ó bá lè gbìyànjú láti yọ wá nínú àhámọ́ náà. Ìrànlọ́wọ́ fi etí sílẹ̀, ó gbọ́ gbogbo ohun tí mo sọ. Bí mo sì ti ń parí ọ̀rọ̀ mi tán, ó wí fún wa kí a tẹ̀lé òun. A sì tẹ̀lé. Gbogbo igi tí ó ti yí wa ká sì bẹ̀rẹ̀ sí ní yà kúrò lójú ọ̀nà.
bí gbogbo wa ti ń kọjá lọ láìpẹ́ a tún já sí ojú ọ̀nà òkè láńgbòdo níwájú òun sì padà ó bá ìrìnkèrindò rẹ̀ lọ. a kò rìn jìnnà jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn èyí títí ilẹ̀ fi ṣú tí a sùn. ẹ̀lúlù ké àìké ní òwúrọ̀ ọjọ́ kejì ni a sì ti fi ẹsẹ̀ sí ọ̀nà tí à ń lọ. a kò sì tètè rí ìyọnu kankan bí kò ṣe ìgbà tí ó di bíi dédé aago 10:15 tí a rí ọkùnrin kan níwájú wa orúkọ ẹni tí ń jẹ́ ẹ̀rù. nígbà tí a rí ọkùnrin yìí àyà wa já nítorí orí 4 ni ó ní, ọ̀kan dàbí orí ènìyàn ó kọjú sí ìlà oòrùn, èkejì dàbí orí kìnìún tí ó bá ní ibùbá òun kọjú sí ìwọ̀ oòrùn, ẹ̀kẹta dàbí orí ejò ńlá tí ó ń yọ ahọ́n lé ẹnu tí ó sì ń pọ oró jáde, èyí ni ń wo ìhà gúúsù, ẹ̀kẹrin tí ó sì dàbí orí ẹja olóró ẹnu èyí tí iná ńlá ti ń jáde ń wo apá àríwá. onírúurú ejò ni ó yí ọrùn ọkùnrin yìí po, ọ̀pọ̀lọpọ̀ àkéekèé sì fi èjìká rẹ̀ ṣe ilé, bẹ́ẹ̀ ni irun bò ó lára bí aṣọ. àwọn oyin àti agbọ́n ni ọ̀kẹ́ àìmọye ń fò yí káàkiri, òun a sì máa fi ọwọ́ pa wọ́n bí ó bá ti ń rìn lọ. bí ó ti ń bọ̀ ni atẹ́gùn ńlá bẹ̀rẹ̀ sí ní fẹ́ tí gbogbo igbó sì ń pariwo, àwọn igi àti ọ̀pẹ sì bẹ̀rẹ̀ sí ní ké wípé ẹ̀rù ń bọ̀ wá sí orí àwọn ọmọ aláìgbọràn. idà ọwọ́ Ọlọ́run ni òun ń ṣe láti gé àwọn olórí burúkú kúrò kí wọn kí ó má bàa di àbàwọ́n sínú ayé. ohun ìjayà ńlá ni ọkùnrin náà jẹ́. nígbà tí ó sì rí wa ó dúró ó ń wò wá, kàkó àti elégbèdè ọdẹ sì súnmọ́ láti bá a jà, ṣùgbọ́n wọn kò lè dé ọ̀dọ̀ rẹ̀ títí oyin àti agbọ́n fi lé wọn padà. wọ́n gbìyànjú ní oríṣiríṣi ìgbà ṣùgbọ́n kò ṣeé ṣe. ẹ̀fọ́ ìyẹ́ mú ọfà rẹ̀ ó ta á sí i ṣùgbọ́n kò ràn. olúkúlùkù wa sa ipá wa ṣùgbọ́n a kò rí àyè láti gbé e ṣe. níkẹyìn ni ìmọ́dòye sọ fún olóhùn iyọ̀ pé kí ó kọ orin arò sí i, kí ó má ṣe kọ orin èyí tí iná yóò fi máa yọ tàbí tí èéfín yóò fi máa rú, ṣùgbọ́n kí ó kọ orin àánú tí ọkùnrin náà yóò fi lè ronú nípa wa, tí àánú wa yóò fi ṣe é. olóhùn iyọ̀ ṣe bí ìmọ́dòye ti wí, ó bẹ̀rẹ̀ sí ní mú orin òǹkọ́. ó sọ bí Ọlọ́run ti ṣe dá ọ̀run òun ayé, tí Ọlọ́run sì fẹ́ràn àwọn ènìyàn tó bẹ́ẹ̀ tí òun pàápàá fi máa ń bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́, tí ó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ó lé Ọlọ́run sá tí kò fi wá wa mọ́, tí gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sá fún ẹ̀ṣẹ̀ nítorí ohun búburú ni, àti bí ẹni tí ó bá ń di ẹnìkejì rẹ̀ lọ́wọ́ ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ pátápátá. Olúwa sì ti wí pé ó yẹ kí a so ọlọ́mọ irú ẹni bẹ́ẹ̀ lé ọrùn kí a gbé e sọ sínú omi òkun, àti bí ìrìn àjò wa ti jẹ́ nítorí àti ṣe ìlú wa ní oore, èyí tí inú Ọlọ́run dùn sí jọjọ. ó sì tún kọrin nípa ọ̀pọ̀lọpọ̀ ìyà tí ó ti jẹ wá sẹ́yìn, irú èyí tí ojú kò rí rí, tó bẹ́ẹ̀ tí ibi ìdìnà kan bá tún dé tí ó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ni ó lè yọ ni. bí ó ti ń kọrin ni ó ń fi ògèdè kọ̀ọ̀kan bọ́ láàrin. nígbà tí ó sì pẹ́ tí a sì ti rí ẹ̀rù kiri mọ́lẹ̀ ó sá lọ. báyìí ni a fi orin lásán lé ẹni tí ìbọn àti ọfà kò ká lára, nítorí ohun tí a fi ẹ̀sọ̀ mú kì í bàjẹ́, ohun tí a fi agbára mú nílé ní kokoko. a kọjú sí ọ̀nà a tún lọ, a sì rìn títí ó fi di pé ilẹ̀ ń ṣú tí ẹyẹ agbe ń ké. nígbà tí a sì dé ibì kan báyìí a dúró, olúkúlùkù sì fi ẹ̀yìn lé ibikíbi tí ó bá rí a sùn lọ. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé a jí ní àlàáfíà ní òwúrọ̀ ọjọ́ kejì, a sì tún kọjú sí ọ̀nà wa. ó tó ìwọ̀n agogo 7:00 òwúrọ̀ gééré ni a dé ìlú kan báyìí. nígbà tí a sì fẹ́ wọ inú ìlú náà, a ṣe àkíyèsí àkọlé yìí ní ẹ̀gbẹ́ ilẹ̀kùn odi ìlú náà: ògòǹgò bàbá ẹyẹ, olórí ẹyẹ màrè o. ẹlẹ́dàá kò kọ̀ kí ẹnikẹ́ni pa ẹyẹ jẹ, ẹlẹ́dàá kò kọ̀ kí ẹnikẹ́ni fi ẹyẹ ṣe ohun rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ti pa ẹyẹkẹ́yẹ láì nídìí rí kò gbọ́dọ̀ wọ inú ìlú wa. àṣé ìlú àwọn ẹyẹ ni, ògòǹgò ni ọba wọn. bí ènìyàn bá wọ ìlú yìí, bí olúwa rẹ̀ bá sì ti pa ẹyẹkẹ́yẹ láì nídìí rí, tàbí ó ti fi ìyà kan jẹ ẹyẹ láì nídìí rí, wéré bí ó bá ti wọ ibẹ̀ ni nǹkan kan pupa bí ẹ̀jẹ̀ yóò dédé hàn ríbitì ní iwájú olúwa rẹ̀. onítọ̀hún pàápàá sì lè ṣàìmọ̀. nígbà tí àwa wọ ibẹ̀ a kò mọ̀, níwọ̀n ìgbà tí ó sì ti jẹ́ pé gbogbo wa ni ó ti sọ
òkòlù ẹyẹ rí nígbà tí a wà ní kékeré tí a sì ti pa wọ́n ní àìnídìí rí. Nǹkan pupa wọ̀nyí hàn níwájú wa, a kò sì mọ nǹkan kan títí àwọn ọlọ́pàá wọn fi mú wa tí wọ́n kó wa lọ sí iwájú ògòǹgò bàbá ẹyẹ. Ògòǹgò tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí yàtọ̀ sí irú ògòǹgò tí a máa ń rí káàkiri ní ilé. Ẹnu, ọrùn sí ìsàlẹ̀ nìkan ni ó fi jọ ẹyẹ, ìyókù bíi ti ènìyàn lórí. Orí rẹ̀ tóbi tó ti ènìyàn, ó sì pa ní àárín, ó ń dán koro. Ọrùn rẹ̀ gùn ju ọrùn ògòǹgò ti ilé lọ, kò sì tóbi púpọ̀. Nígbà tí ó bá jókòó, ọrùn náà á kájọ ní ìlọ́po ìlọ́po, orí a sì yọ láàrin rẹ̀, a máa dán koro. Nígbà tí ó rí wa, ó wí tìbínú tìbínú pé, ta ni ẹ̀yin wọ̀nyí? Níbo ni ẹ ti wá? Níbo ni ẹ sì ń lọ? Dájúdájú olè ni yín, àmì ọlọ́ṣà ń bẹ níwájú yín. Nítorí náà ẹ ṣe gírí kí oníbàǹtẹ́ san ìbàǹtẹ́, kí oníṣòkòtò fún ṣòkòtò. N ó hàn yín léèmọ̀ lónìí. Iṣẹ́ 3 ni ẹ ó ṣe fún mi, bí ẹ kò bá sì lè ṣe wọ́n, pípa ni n ó pa gbogbo yín jẹ. Inú bí Kàkó púpọ̀, ó sì fẹ́ sọ̀rọ̀ akọ, ṣùgbọ́n Ìmọ́dòye pa á lẹ́nu mọ́. Ìmọ́dòye sì fún ògòǹgò lésì báyìí pé, àwa kò wá láti jalè, a kò sì wá láti ṣe ẹnikẹ́ni ní ibi. Òkè Láńgbòdo ni à ń lọ. Bí ẹ bá sì ní iṣẹ́kíṣẹ́ láti fún wa, a ó ṣe é, ṣùgbọ́n a kò fẹ́ kí ẹ bá wa jà, ọ̀rẹ́ yín la fẹ́ ṣe. Ó dàbí ẹni pé inú ọba yìí rọ̀ díẹ̀ nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ Ìmọ́dòye. Ó sì wí fún wa pé iṣẹ́ ìkíní tí a ó kọ́ ṣe ni pé a ó yan ẹnìkan nínú wa tí yóò bá ẹranko ńlá kan jà tí ó wà nínú ilé òrìṣà bàbá òun. Ẹranko náà dàbí aláǹgbá, ṣùgbọ́n ó tóbi tó géńdé 4, ó sì ní ìwo kan lórí. Ìwo náà gùn tó ẹsẹ̀ bàtà 2, ó le bí irin, ṣóńṣó ni orí rẹ̀ sì rí. Nígbàkigbà tí ó bá fẹ́ pa ohun ọdẹ rẹ̀, ìwo náà ni ìfi gún, kì í sì tàsé. Ohunkóhun tí ẹranko yìí bá fi gún, ẹ̀ẹ̀kan ni yóò kú. Ẹ̀ẹ̀kan ni ọba pàápàá máa ń rí ẹranko náà lọ́dún, pẹ̀lú ògèdè pẹ̀lú oògùn náà ní sì fi ń rí i. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, Kàkó ti mọ ọdẹ ṣe púpọ̀ nínú igbó ńlá. Nígbà tí ọba yìí sì ṣe ìbéèrè rẹ̀, wéré ni Kàkó bọ́ sí òde. Ó ní kí wọ́n jẹ́ kí òun lọ bá ẹranko náà jà. Eléyìí ya ògòǹgò lẹ́nu, àánú rẹ̀ sì ṣe é, nítorí Kàkó jẹ́ arẹwà ènìyàn. Ó síngbọnlẹ̀, ẹnu èjìká rẹ̀ sí òkè ni ó sì fi ga ju gbogbo wa lọ. Ṣùgbọ́n nígbà tí ògòǹgò ti rí i pé ó ti pinnu lọ́kàn rẹ̀ àti lọ, ó fi sílẹ̀ kí ó lọ, nírètí pé ibẹ̀ ni yóò ti bá ikú tirẹ̀ pàdé. Ẹ̀rù bà àwa náà pàápàá, tẹkuntẹkun la sì fi tẹ̀lé e lọ. Kò máa sí tó lè dàbí, tó lè dàbí, tó lè dàbí. Kò máa sí tó lè dàbí, tó lè dàbí èrè wa. Tó a ní rí ju báyìí lọ nínú abala ìkẹwàá ètò wa yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ fìfẹ́ bá wa wo ètò yìí ní orí ìkànnì wa Daily African TV. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí bẹ̀ yín, ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ìkànnì wa yìí, ẹ wo nọ́mbà tí ó wà lójú fọ́nrán yìí, ó ní kí ẹ kàn sí ìpolówó ọjà òun làgún mu wò. Ẹ̀yin tí ẹ ti subscribe sí YouTube wa yìí, ẹ bá wa subscribe síbẹ̀. Ẹ̀yin tí ẹ sì ń wò wá látòrí Facebook, ẹ bá wa follow page wa ní Facebook. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí, ire la tún fi pàdé o. Yorùbá dùn gbọ́, Yorùbá dùn kà, wọ́n ní wọ́n fẹ́ gbàṣà lọ́wọ́ aláṣà, kò lè ṣeé ṣe. Àtẹ̀dẹ̀ àtàṣà àwa la ní, kò séyìí tó lè dàbí tiwa ní gbogbo lẹ̀kílẹ̀.